About 90% of attributes tó wà lára Sikiru Ayinde Barrister ló wà lára Wasiu Ayinde. Wọ́n wá ń bàjá sí pé ó tó Fuji ní Fuji ni. Wọ́n bá sọ̀rọ̀ nítorí wọ́n ń to olórin nísìn. Most of them máa ń fi kọ̀lẹ́ǹtì síwájú Wasiu Ayinde. Ẹ bá bí wọ́n pé kí ni criteria ẹ̀ wọ́n á nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ Barrister. Onídìí Àyìnlá ò tí ì fó sì wà láyé. Ẹ jẹ́ ká lọ béèrè lọ́wọ́ ọmọ wípé nígbà tí Barrister wà láyé nígbà tí kọ̀lẹ́ǹtì wà láyé tọ́jọ́ wà láyé. Eléré mélòó ni kọ̀lẹ́ǹtì bá ṣe? Gbogbo wa láti gbà pé Sikiru Ayinde ló dá Fuji sílẹ̀. Tó bá jẹ́ pé ó ní bọ́ ṣe ń tú Barrister kan ló dá Fuji sílẹ̀. Ta ló dálẹ̀? Alangere lètò ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní. Látòrí Sànní, Òbé, àwọn Haruna Ọ̀ṣọ́lá, àwọn Ayinla Omowura, àwọn olórin ńláńláńlá wọ̀nyẹn lórí kọ̀lẹ́ǹtì Ayinla Barrister. Ní 70s/80s, wọ́n dàbí bí alágbe tí wọ́n ń pè wọ́n yẹn. Without controversy, Fuji ò lè blow. Olintin ló dálẹ̀. Òkè ń ṣe orin èébú ló bẹ̀rẹ̀ Fuji music. Nígbà tí gbogbo rògbòdìyàn yẹn ṣẹlẹ̀ 1978 láàrin Barrister àti Ayinla Omowura. Àyìnlá kọrin nígbà yẹn pé òkú onífújì kan ń bọ̀ ní ìgboro tó bá yẹ kó o gbéraga ní Ìbàdàn. Àrùn ojúdẹ̀ kan ọ̀gbìn tó mọ́ ọ̀gbìn lóhùn tó ń ṣe Fuji ní ìgboro ó ń fọwọ́ yọ fún òkúta ń bọ̀. Òkúta yẹn dé bá Barrister tòótọ́ kì í ṣe no be lie. Àṣà tó máa pa òun ní o owó jẹjẹ kó ń kú náà kí ní káwọn fẹ́ yàgbé kó àgbà kí ló dé yìí kò yẹ ní sùúrù mo ní ohun tó ti mọ̀ tó wá tó lọ sọ́jọ́ bí. Àwọn èèyàn ti gbọ́ ń pa ìpè Barrister gbọ́dọ̀ sọ́jọ́ Barrister gbọ́dọ̀ bí wọ́n wá rí i pé Wasiu ṣàṣọjọ́ bí fún òpẹ́ ẹ̀ ló kú. Irọ́ ìtàn ni kò yé wọn. Ẹ̀jẹ̀ jọ máa wo Alangere lètò. Ẹ kú dédé àsìkò yìí sà. Àdédé nìyẹn. Apostle Israel Alase lórúkọ mi, Mayor. Ọ̀rọ̀ Fuji Nàìjíríà. Yẹ́rí onílùú ò ní fẹ́ kó. Òun ló yẹ kọ́rọ̀ Fuji jẹ́. Àwọn tí wọ́n kọ Fuji tó jẹ́ olórin gangan. Àwọn ló yẹ kó gbárùkù iṣẹ́ wọn. Kọ́ rí bí iṣẹ́. Wípé iṣẹ́ yìí ò gbọdọ̀ bàjẹ́. Kọ́ máa gbọ́, kọ́ dẹ̀ máa fetí sí bọ́ọ̀lù sọ yìí tí àwa fáǹsì kájọ́ lólùfẹ́ tá à ń wí àbí ń ká ń ṣe. Torí bá ṣe pọ̀ tó, oníkálukú ló ní àyànfẹ́ tiẹ̀. Nǹkan tí Saheed Òṣùpá tó fi ń hun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi nífẹ̀ẹ́ Pasuma. Bẹ́ẹ̀ ohun tó fi nífẹ̀ẹ́ Pasuma kì í ṣe ohun tó fi nífẹ̀ẹ́ Ṣínà Àkànní. Nǹkan tó gbé sórí nípa Barrister Sikiru Ayinde olóògbé kọ́ ló gbé sórí nípa kọ̀lẹ́ǹtì. Àwọn tó tẹ́wọ́ gba Wasiu Ayinde nǹkan tó fi tẹ́wọ́ gbà ó yé wọn kò sẹ́ni tó yé tí wọ́n dẹ̀ kọ̀ láti má fi sílẹ̀. Bọ́ọ̀rọ̀ ṣe orin ṣe rí ni a mú àwọn tí wọ́n ń kọrin gangan fún ara wọn. Àwọn ò láròjinlẹ̀ débi wípé wọ́n rí wípé ó dà yẹn pé a fẹ́ pa iṣẹ́ yìí fúnra ara wa. Níbi ọ̀tẹ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, ìwọ ò ní ga, ìwọ ò ní tó mi. Kí ló dé tó tí ó ṣe máa dìde? Ìyẹn làwọn ń bá kiri. Tọ́ bá dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ tọ́ bá paná ògo yẹn. Ó ti tán nìyẹn. Kò ń ṣe Fuji nìkan lórin tí ayé ń gbọ́ ní Nàìjíríà. Ẹ bá mi béèrè lọ́wọ́ wọn wípé àwọn alápàlà kí ni wọ́n ṣe sí tó yẹ ká àpàlà di nǹkan àná lénìí ní Nàìjíríà. Àpàlà dàbí orin tí ò tiẹ̀ wáyé rí rárá. Bẹ́ẹ̀ àwọn kan ń kọ́ ẹ̀bí torí pé wọ́n ti paná ògo yẹn àwọn tó ń kọrin yẹn fún ara wọn paná ògo yẹn dè ní. Ẹ béèrè lọ́wọ́ àwọn tó ń lu sákárà wípé kí ló dé tó sákárà
ní Nàìjíríà àwọn kan dẹ̀ wà wọ́n ṣe ń kọ́ àwọn ẹ̀gbúrò wọn ẹ̀gbóhùn wọn wọn ti ẹ̀ wà ẹni pé ń ṣe lọ́wọ́ wàdà láìsí. tó bẹ́ẹ̀ náà ní nǹkan táwọn onífújì àwọn olórin wọ̀nyí tó gbé dání tó fẹ́ ṣe wọ́n bá ti lè pa náà ògbó yẹn fújì máa di nǹkan àná ni because ẹ jẹ́ ká jọ dàálẹ̀ ká kò ṣà nígbà ayé Barrister fúnra rẹ̀ tó lòun ní fújì ní ẹni yìí ti tọ́ náà ògbó fújì sókè fúnra rẹ̀ nígbà tí Barrister wà yóò láyé. símọ̀ lọ́wọ́ anybody. No, because tẹ́lẹ̀ mi bá máa sọ̀rọ̀ wá ní Barrister ló gbẹ̀gẹ̀ kí ni contribution Barrister sínú láìpẹ́ kò sí ẹyọ kan báyìí lọ́sìn rí pé ó gbé lọ́dọ̀ Barrister a nígbà yẹn láyé àtijọ́ ẹ jẹ́ ká mú láti 70s ká má mú jìnnà. Okay sir. tí onífújì kan bá wà ládùúgbò yín tó ń kọ fújì gbogbo àwọn onífújì tó kù tí wọn ò tí ì jẹ́ èèyàn wọ́n máa ṣe ẹrú lábẹ́ ẹ̀ ni o. eléyìí tó máa wá tó yẹ pé ìyàwó onífújì yẹn ọ̀gá onífújì yẹn máa ránṣẹ́ lọ sọ́jà lọ ra nǹkan ọbẹ̀ wá. eléyìí tó máa wá tó yẹ pé òun ló máa wá kọṣọ nítorí pé wọ́n fẹ́ jìnnà ó fòókọ̀ ọ̀nà olóhùn gbà ṣe báwo làwọn ṣe lè dìde látara ẹ̀. òun ní nǹkan tó ṣẹlẹ̀ láàárín Wasiu Ayinde àti Barrister ó lọ sọ́dọ̀ ẹ̀ bí ẹni pé mo wá kọ́ṣẹ́ ni mo wá fi ra mi sìn. títí di ọ̀la àpọ́nlé yẹn iyì yẹn respect yẹn ló sì ń fún Barrister dọ́là ọdún mélòó ni Barrister fi ju Wasiu Ayinde lọ tó bá jálẹ̀ ká tó ṣà. a sọ pé ọdún mẹ́sàn-án àti bí oṣù bíi mélòó kan ni. ó di ọ̀la bàbá ló sì ń pè lójú ayé ẹ̀ bàbá ni lẹ́yìn ẹ̀ bàbá ni. àǹfààní yẹn ni kọ̀lìntì Àyìnlá jẹ́ because Sikiru Ayinde fúnra rẹ̀ ó sì ti bí ọdún 4 or 5 ju kọ̀lìntì lọ. ẹ̀bọ́n wá káyọ̀ ọjọ́ orí kọ̀lìntì kúrò náà nínú ti Wasiu bí ọdún 5 or 6 òun náà máa ti ti Wasiu lọ. tó bá fẹ́ pe kọ̀lìntì bàbá náà ló sì ń pè òpè lẹ́gbọ̀n. ṣé káwọn àwọn ọmọ onífújì sí látòrí pàtómà kò ṣe mistake rí pé Wasiu Ayinde ní bàbá. ẹ wo Saheed Òṣùpá tó dìde lẹ́yìn pàtómà tó bá fẹ́ pe kéwọn pẹ̀lú gbogbo wọ́n ṣe máa ń jà sí tó máa ń búra wọn tó yẹ kó ń ta sí yẹn tó bá sì fẹ́ kí bàbá ló máa ṣe. àkókò ṣe mistake rẹ̀ ìjọ tó láti jọ́ tí mo ti mọ̀ ọ́ pé kéwọn ní bàbá rí tí ò bá pè lọ́gàá wa a ní ẹ̀gbọ́n wa. tó àwọn ìwà àrífí ẹ wá wọn kankan tó ṣẹlẹ̀ láàrin rẹ̀. gbogbo wa láti gbà pé Sikiru Ayinde ló dá fújì sílẹ̀. tó bá jẹ́ pé ó ní bọ́n ṣe ń tò ó ká tẹ̀lé ìlànà bọ́n ṣe ń tò ó bọ́n ṣe ń pín. Barrister kan ló dá fújì sílẹ̀. ta ló dálẹ̀. Mọ̀nsúrù Àkàndé ti ń kọrin ìta. wọ́n ti ń náwó fún Mọ̀nsúrù Àkàndé kí Barrister tó dẹni tó ń kọrin ìta. ìkejì Mọ̀nsúrù Àkàndé ṣíwájú Barrister ṣe rẹ́kọ̀dù. Ọlọ́run wá ṣe olóògbé fúnra rẹ̀ kò kí ń ṣẹni tó ń parọ́. ẹ lọ wo interview ẹ̀ pẹ̀lú Gbẹ́ngà Adébóyè nígbà ayé ẹ̀. ẹ tún wá lọ gbọ́ interview ẹ̀ pẹ̀lú Kọ́lá Olóòtú fúnra rẹ̀. fúnra rẹ̀ ó fẹnu ara ẹ̀ sọ. wípé òun bá Mọ̀nsúrù Àkàndé níwájú àmọ́ ṣẹ́gun nǹkan tó ṣẹlẹ̀ ní gbọ̀ngàn nínú fújì sí nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn. Barrister Sikiru Ayinde Barrister jẹ́ni tó láàpọ̀ ó jẹ́ni tó lákìtìyàn sí di fújì yẹn. ó wò pé wọ́n fẹ́ mú wọn every dimensional way tí fújì máa fi dìde. ẹ̀wọ̀n tó Àkàndé ò láàpọ̀ ló ṣe já fọ́ọ̀tì yẹn gbà lọ́wọ́ ẹ̀. Àǹgẹ̀rẹ̀ o àǹgẹ̀rẹ̀ aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ àǹgẹ̀rẹ̀ ètò kan ní àǹgẹ̀rẹ̀ tó kórúkọ mẹ́rin pọ̀ àǹgẹ̀rẹ̀. mo fẹ́ ṣe ní làákàyè sí lọ́pọlọ sí nǹkan kan. Okay sir. látòrí Sànní Òbé àwọn Haruna Ọ̀ṣọ́lá àwọn Àyìnlá Ọmọwúrà àwọn olórin ńláńláńlá wọ̀nyẹn lórí kọ̀lẹ́tì Àyìnlá Barrister ní 70s/80s wọ́n dàbí bí alágbe tí wọ́n ń pè wọ́n yẹn. kí ló
ló fà á tẹ bá pè wọ́n lélẹ́rẹ́ ẹ̀yin lẹ máa pàṣẹ fún wọn àyèmọ́yé wọn ló ti jẹ ìdásí lọ́wọ́ Telegram. mo rántí olórin kan tí mò ń tẹ̀lé nígbà yẹn ní 1980 alábẹ́dé màṣẹ́sà Wasiu Ayinde alábẹ́dé màṣẹ́sà òun náà bíi Barrister ló ṣe rí eléré ńlá náà lòun náà àmọ́ Ọlọ́run ò fún wọn láyè kọjá lẹ́gùn títí wọn. àwa lọ ṣeré ìkómọ fún ẹnìkan wọ́n pé àdúgbò ẹgbẹ́ òṣèlú street ní tirẹ̀. Báṣe bẹ̀rẹ̀ sí ráì. Ṣẹ̀mọ̀ eléré máa ń fẹ́ pọ́n ẹ̀ lé ló bá bẹ̀rẹ̀ sí tirẹ̀. Èmi alábẹ́dé Wasiu, èmi àlàó Barrister, èmi ọkọ̀ Fáúká, èmi ọkọ̀ Mọ̀dínà, tí pẹ́pẹ́ yẹn bá balẹ̀ àpàrẹ́ olóba wọn rẹ́. Ó yẹ tẹ̀lé mi ká bí sẹ́lẹ̀ ṣe wá nìyẹn. Ló bá fàdáyọ. Ó ló ń pọ̀fọ̀ ní lágbo níbi tóun ti ń ṣèkú mọ́. Ó ní ó yá oníkàlùkù máa lọ. Lóòrùn láàgbo kan. Kò sí ẹni tí ò bẹ máa yìí ó lóun ò gbàgbẹ́ kó máa lọ bẹ́ẹ̀. aláti palẹ̀ mọ́ oníṣẹ́ láago kan yẹn ni. gbogbo orú àwọn insult báwọn yẹn àwọn intimidations báwọn yẹn àwọn humidity báwọn yẹn Wasiu Ayinde ló ń wawọ́ ẹ̀ bọ́lẹ̀. wọ́n tún fún yín náà lọ́dọ̀ kúdẹ̀ ìpapò látara Barrister fúnra rẹ̀ àti Kọ̀lẹ́ntì. Adé Òdútayọ̀ wà ẹ̀mí ọlá. bẹ́ẹ̀ ni. Adé Òdútayọ̀ jẹ́ni tó kéré sí Barrister gan lọ́jọ́ orí. Àwọn torí pé ó gbé dání ilé ẹrù ni ó lówó. Bí Barrister bá máa kì í, ó máa kọ́ Barrister lẹ́nu láti pè é lórúkọ. A ní tí àbúrò ẹni bá lówó lọ́wọ́, ó ló ti di bàbá ẹni. Ló ṣe wá kì í nígbà yẹn pé àbúrò ẹ̀ là á, olóòfàyàwó tọ̀. Ìwọ náà ò ṣẹ̀ṣẹ̀ ìwọ kó o bá wọn lówó lọ́wọ́. Ẹ ti di bẹ́ẹ̀. Ó máa ń kọ lẹ́nu ní láti pè é lórúkọ. Kí ló fà á? Nítorí pé respect tó wà láàárín àwọn fans nígbà yẹn sí eléré ó jì gan. Ẹ wo Kọ̀lẹ́ntì bàbá Kọ̀lẹ́ntì ò tí kó wà láyé. He can testify to the table bá parọ́ mọ́. Nígbà bàbá Ọláwọlé olórúkọ ẹ̀ ní Kọ́láwọlé tó tábà ìdàrẹ́tọ̀. Kọ̀lẹ́ntì ń lọ síbẹ̀ ní ìgbà tó jẹ́ wípé ṣe mọ̀ pé ní ìgbà tó ti bí ìbọ̀jú èèyàn. Ṣé gáàsì tó wà láàrin fans àti eléré nígbà yẹn? Bẹ́ẹ̀ nígbà tó dáyé wà sí ìwà ìgbé, number one, òun ni fourth person tó kọ́kọ́ wò dé stage of Fuji music, this joinery, àkọ́tọ̀ change yẹn. Number one, o gbọ́dọ̀ ní bó ṣe jẹ́ o tó lè gorí stage ni wá náwó. Kì í ṣe stage yóò kì í ṣe tẹrú rárá anybody. You cannot come here. It's not for Jikanari. Ìkejì, ó lè fowó tó wù ẹ́ lápò denomination kan tó wù ẹ́ lákàkò pé $100 yìí mo náà kìí bí wọ́n máa nọ fẹ́lẹ́rẹ́ náà níjẹ́ gbogbo ní state ọba rí lọ́wọ́ ẹ̀. Ìkẹta, àwọn tó ń ṣe owó lágbo òun ló máa sílẹ̀ tí wọn á dẹ̀ sọ fún ẹ indemnation níbi tó ti máa bẹ̀rẹ̀ $200. After 200, 500, 1000 tó o bá ti kó wá síbí wọ́n bá rí ẹbí wọn gbowó ọwọ́ ẹ̀ wá dẹ̀ nù ẹ̀. ìyẹn Wasiu Ayinde. Wasiu Ayinde. Òun tó náà tún ní fourth musician. Ẹni pé mi ò sọ tó fourth Fuji musician ní Simoni fourth musician nínú gbogbo olórin Nàìjíríà. Tó o bá pè lélẹ́rẹ́ wípé Wasiu wá ṣeré fún mi lọ́jọ́ pàkọ̀dé, á sọ fún ẹ kẹjọ yẹn. Ó ti wà booked. A fún ẹ ní date lọ́jọ́ míì tí ò bá tẹ́ ẹ lọ́rùn á sọ pé kóun fún ẹ lélẹ́rẹ́ mi. Tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn fi nílẹ̀. Àwọn nǹkan tó kà ní ìgbéraga sí fún nìyẹn o. No principle policy lọ sọ di ìgbéraga sí lọ́rùn. Onígbà nígbà yìí mo ṣe fẹ́ pe dání iṣẹ́ yìí ṣe kì í ṣe pé ṣeré-ṣeré wọ́n wá ń bàjá sí pé ó ń pe Fuji ní Fuji ni. Barrister pe Fuji ní Fuji títí yẹn nítorí pé ó input àwọn dynamics kan sínú Fuji. Bẹ́ẹ̀ni. Ó sọ di Fuji ẹ̀ gbogbo ayé gbà lọ́wọ́ ẹ̀ nítorí pé òun ló lórin Fuji tí wọ́n kọ́kọ́ mọ̀
ó fi agbára tẹ Mọ̀nsú lórí mọ́lẹ̀, Mọ̀nsú Bàkàndé ó tẹ̀ lórí mọ́lẹ̀ by force by fire and òun right. Now ní ìgbà tí Barrister ti wà láyé, ní ìṣojú Barrister tó wà láyé tí ò tí kú, ní Wasiu Ayinde ti bẹ̀rẹ̀ sí ní infuse àwọn oríṣiríṣi dimensions dynamism nínú Fuji tí àwọn fúnra wọn ti try tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò work. Barrister ti kú lọ, Barrister ló kọ́ gbé piano wọnú Fuji náà, ó ṣe fún bí ọdún mélòó kan kò wọ́n ọkọ̀ ojú ọ̀fẹ́. Kọ̀nẹ́tì Àyìnlá ló kọ́ gbé jìtá wọnú Fuji àti bàtà, ó ṣe kò work ojú ọ̀fẹ́. Agbádá owó ní Fuji, jìtá lòun ń ta pẹ̀lú Fuji, ó ṣe kò work lọ́dún ọ̀fẹ́. Nígbà tó tó stage kan ní 80, àwọn oní Fuji wọ́n drop sákàrà wọn ò dùn mọ́. Barrister kò yáàlù àti gbọ́ngàn wọnú Fuji. Wasiu Ayinde tó pọ̀ kú sákàrà, ó sì maintain, ó retain Olútẹ̀rí sàdá ìtọ́jú rẹ̀. Nígbà yẹn ló fi kọ nípa ẹ̀ pé gbogbo wọn kọ sákàrà sílẹ̀ wọn ò lù mọ́. Àyìndé wá sí ìwò ṣe. Kò kọ sákàrà sí ilẹ̀ rárá, ó ṣe Ọlọ́run gbogbo wọn pátá lọ́tún wá ń lù sákàrà. Fọwọ́ mi wọ̀ mí ó, fọwọ́ mi wọ̀ mí ẹ fọwọ́ mi wọ̀ mí. Ẹ̀yin tó láyé ẹ̀ bá mi sọ, Ọlọ́run tó láyé ò má ṣe mí ilé òòlù. Ìyẹn bẹ́ẹ̀. Now bí kejì nígbà tó máa di 90, ṣé mo òun jẹ́ èèyàn kan, Wasiu Ayinde jẹ́ èèyàn kan tó yẹ pé ó ní listening ears. Bẹ́sẹ̀ wàyí tẹ bá lọ bá aláàjì, orí nǹkan kan ó miss nínú orin, ẹ bá tẹ̀lé fi nǹkan yẹn sí. Ó mọ̀ máa wà òkè o, ọdún orin ti wà standard, it's been modernized and that is top notch. Ẹ bá tẹ̀lé yìí sí oṣù ọ̀jù, ó máa listen o. Ó possible pàtó tó bá máa introduce kìíní yẹn, ó máa pè yín pé kẹ́ wá fún ẹjọ́ experiment ẹ̀. Tó bá work, àfòyín ní kudos. Tó bá tẹ live, ó máa dárúkọ yín nínú live yẹn pé ọpẹ́lọpẹ́ lágbájá. Kìíní tẹ̀ ń gbọ́ yìí, lágbájá ló ní àfi. Ẹ̀rí bẹ́ẹ̀ tó ó mú ìtọ̀ ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ ẹ̀yẹn ló wà wò kí ló ṣe é náà. Báyìí tó lọ sùn sórí ọwọ́ àwọn bàbá àgbàlagbà yẹn, kí ló dé tó sọ Fuji di classical, ẹ̀ka modernize ẹ̀ bàbá òpá. Wọ́n ti try gbogbo nǹkan tó ń dárúkọ ìkò work onírọ́ kó máa work. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dá ìta padà, tó dá bàtà padà, tó dá piano, dá everything padà. And God will have it, and it begin to pick up. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ́. Nígbà tó yá ló wá fi kọrin wípé nígbà tí n kọ́kọ́ lu pásítà Fuji ní ìjọ́sí, wọ́n lérè bá lóòrò ló ń ṣe. Mi ò tí ì fi pásítà sí ilẹ̀ ara òwò gbogbo pátá lọ́tún ń gbà síkà o. Ṣé èèyàn yẹn ò ní criteria láti sọ pé nǹkan yìí tèmi ni? Ó ní. Wọ́n wá ẹ̀ tí wọ́n wá ń bàjá lórí nǹkan yẹn méjì tèmi. Alangere o, alangere lè tó, angere. Bọ́tẹ́sà ọ̀rọ̀ kan wà tẹ́ tún sọ náà nínú àwọn research kan tèmi ṣe, àwọn onífújì òṣèré máa búra wọn tipẹ́tipẹ́ láti lẹ̀. Without controversy, Fuji ò lè blow o, Olintin ló dálẹ̀. Òkè ń ṣe orin èébú tó bẹ̀rẹ̀ Fuji music, orin èébú kọ́. Torí mo fẹ́ lè sọ pé about 90% of attributes tó wà lára Sikiru Ayinde Barrister ló wà lára Wasiu Ayinde. Bóyá nítorí pé òun ló mẹ́ńtọ̀ ẹ̀ ni. Nígbà tí Fuji fẹ́ tí ó bẹ̀rẹ̀ Fuji ní 60s, Barrister ò kọrin èébú. Àwọn ẹlọ gbogbo pin ẹ̀ pátápátá nígbà yẹn, òwe ní gbogbo ẹ̀. Barrister ò ní kọrin kó má òwe máa wà nínú ẹ̀. Nítorí pé òwe lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ lẹ́ṣẹ̀ òwe. Bákan ṣe bá yẹn lọ́wọ́ àwọn Lìgálí Mùkáíbà, wọ́n ṣe bá lọ́wọ́ àwọn Arúnà Ọ̀ṣọ́lá nìyẹn. Àwọn Arúnà Ọ̀ṣọ́lá wọn ò kọrin ìjà,
wọn ò kọrin èébú. Àwọn Àyìnlá Ọmọwúrà wọn ò kọrin ìjà, wọn ò kọrin èébú. Àmọ́ ti pé that tender age káwọn méjèèjì jọ wà Àyìndé Barrister àti Àyìnlá Kollington ẹ̀jọ̀ ní sáà gbogbo ọmọdé tó sì wà lórí wọn nígbà yẹn tó truncate èébú yẹn kí ló dẹ̀ wá fà á tó fi trigger ní pé ṣẹ́mu oníkálukú ló ní mentor irú Barrister ó mú Ebenezer Obey ní mentor títí ẹ̀. Kollington ó mú Àyìnlá Ọmọwúrà àti Sunny Adé ní mentor ẹ̀. Ìjà wá wà láàrin Àyìnlá Ọmọwúrà àti Otóbóyọ̀ nígbà yẹn. In between that time náà ni Àyìnlá lọ sí ìsọlọ̀ nílé Barrister wọ́n ní kó pass through protocol. Tó lóun ò lè ṣe pé Sikiru òun fẹ́ wọlé Sikiru àní kó máa wá báyìí pépà kó máa pọ̀ bílẹ̀. Sikiru Ayinde dẹ̀ jáde síta tòótọ́ orí tí ò bá nǹkan míì pé ọjọ́ orí àbẹ tó ṣíwájú ẹ̀tẹ̀rin orin ó yẹ kó fún ní consent yẹn. Yes, mo lọ́wọ́ yẹn ti pé ó ní aláàjì bá ṣe ń ṣe nìyẹn o ẹ máa ṣe bẹ́ẹ̀ náà ni bó ṣe alayé òde ń pẹ́ bínú bó ṣe yí padà sí ẹ̀ bó ṣe lọ́ọ́ ẹ̀. But Kollington ní ó kọ́kọ́ bú olówó yọ̀ nítorí Àyìnlá olówó yọ̀ ẹ̀ wá sí Barrister wípé ẹnìkan lòun náà ń kọ Fuji pé Kọ́lá wọlé lórúkọ ẹ̀ báwo ló ṣe jẹ́ Barrister wá sọ fún olówó yọ̀ pé ọ̀rẹ́ òun ni òun àmì ìṣẹ́nu a ní gbogbo ògbà yẹn àwọn péjì wọn sábà ríra ọ̀tọ̀ oníkálukú ti wà lọ́tọ̀ọ̀tọ̀ kò dẹ̀ sí pọ̀tọ́ fẹ́ ti pera wọn òun kàn ju orin sínú rẹ́kọ̀dù tiẹ̀ ní pé tó bá pè ẹ́ síjà ìjà tó ò bá lè parí kò yẹ kéèyàn fi kún ìjà náà. tó yẹ ò tí ì tó eku tí Kollington ti ṣe pátápátá nìyẹn. Ó tẹ̀kì Sikiru Ayinde Barrister rẹ̀ very long time kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó fún ní because he was trying to accommodate all those insults ní gbogbo ìgbà gbogbo embarrassment kan kò dá lóhùn bọ̀rọ̀. But ó ń sọ pé kò lè ṣe kó má kọrin òwe yẹn Kollington ti believe pé ẹni orin tó bá ti gbé jáde òun ló bá rí kó máa fáyà bà. Kollington bẹ̀rẹ̀ kò ní diplomacy. Bọ́ọ̀rọ̀ yẹn bá ṣe jáde lẹ́nu ẹ̀ ló ṣe máa tọ́. Ẹ̀rù gbà tó máa tú Sàláwà àtẹ̀ní láì mọ̀ tẹ́lẹ̀ nísìn ìyẹn tó ti bímọ fún ẹ tí ò kì í ṣe ìyàwó tó kàn pàdé lójú títì ó ti bímọ fún ẹ kò sí nǹkan tó ti lè wù kórí. Ó nígbà àwọn alákọ̀ọ́kọ́ jẹ́ṣu àwé ó dúdú fẹ́ rí ó dùn ní gbogbo òyìnbó àyàmùsọ́rì o. Ìyàwó ilé ẹ̀ tó bímọ fún ẹ. Ọmọ náà tó wà láàárín ẹ̀yin méjèèjì náà lẹ́yìn méjì jọ wá gbàsùn lénìí. Tí gbogbo ọdún rẹ́kọ̀dù rẹ̀ dáadáa tó ti ṣe sẹ́yìn ńgbà yẹn ẹ wò kọ́ ó ṣèkan náà present kó tó di pé Barrister kú. Ó ní angon náà ti ń bàjá pé wọ́n tó lè dúró lórí stage mọ́ o lo 5 minutes ọkọ̀ o lo 20 minutes o máa ṣubú lulẹ̀. Gbogbo orú àwọn ọ̀pọ̀ bá mọ̀ ẹ́ it was too raw. Ẹtí tó yẹ kí lifetime Kollington ṣe rí nìyẹn. Then another thing tí mo fẹ́ cheating ni pé tó bá sọ̀rọ̀ nípa wọn tó olórin nísìn most of them máa ń fi Kollington síwájú Wasiu Ayinde. Ẹ bá bí wọ́n pé kí ni criteria ẹ̀ wọ́n á nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ Barrister. Kollington Àyìnlá ò tí ì kó sì wà láyé ẹ jẹ́ ká lọ béèrè lọ́wọ́ ọmọ wípé nígbà tí Barrister wà láyé nígbà tí Kollington wà láyé tọ́jọ́ wà láyé eléré mélòó ni Kollington bá ṣe. Kollington Àyìnlá wọ̀ one man army kò sí eléré tó lè gbéná wojú ẹ̀. Kí ló fà á? Ní ti kìí ṣe fún kọra àmọ́ ó gbé dání kò mọ ọba ṣe ń fẹ́ kọrọ ọ̀rọ̀ kò mọ ọba ṣe ń lo diplomacy ó ká sọ̀rọ̀ straight ni tó bá ṣẹ̀ ń ṣe ẹ̀sẹ̀kẹsẹ̀ ló máa làwọn ẹ̀. Kájẹrí ẹ mọ́ orí ẹ yí ni. Ó ṣe ń ṣe tiẹ̀ nìyẹn. Tí gbogbo onífújì ṣàkó gbogbo onífújì tó bá pé 100 nígbà yẹn about 80 of them
ẹ̀yin Barrister ló máa ń tò. And the same thing with Wasiu Ayinde nígbà tí Wasiu Ayinde náà ti emerge, that same lineage of Barrister ní gbogbo wọn ti dìde lẹ́yìn Barrister lẹ́yìn community kò délérè ní ìmọ̀ tó ń dìde. Tó bá ti dìde tó bá gbóhùn ẹ ohun yẹn nìkan náà lọ gbọ́ ọmọ kò ṣe nǹkan nínú. Ó tán síbẹ̀ yẹn. Bó ṣe wà láàárín Ebenezer Obey àti King Sunny Adé títí di èyí bó ṣe rí láàárín Barrister àti Kollington nígbà yẹn nìyẹn. Tó bá ti lè gẹ́gẹ́ bí onífújì pọ̀ náà tó bá ti lè mú ẹ dìde tó gbóhùn ẹ ó tán síbẹ̀ nìyẹn. Ọlọ́run wá lo Wasiu Ayinde yìí. Ọ̀rọ̀ Wasiu Ayinde dàbí ọ̀rọ̀ Fáráò àti Mósè ni. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe plan Wasiu Ayinde sínú ilé Barrister láti láìpẹ́ Fuji. Ètò bá pàṣípò kan òun fẹ́ gbé orí yẹn ga ju bí ẹ ṣe lérò lọ. Ẹni tóun dẹ̀ máa lédè ó wá mọ̀ọ́mọ̀ plan tẹ̀ sínú ayé ẹ̀. Gbogbo olórin pátápátá wọ́n ṣe pọ̀ tó. Ẹni tó bọ̀wọ̀ fún Barrister jù, ẹni tó nífẹ̀ẹ́ Barrister jù, ẹni tó rí Barrister jẹ́ ẹni yìí father figure, God figure nínú ayé òun nínú gbogbo olórin tó kù tó kọ́ síta lẹ́yìn Wasiu Ayinde. But àwọn kan sọ pé ló máa pa òun ní o ó jẹjẹ kó ń kú náà kíní kan ó fẹ́ yàbí kó àgbà kí ló dé yìí kò yẹ ní sùúrù mo ní ohun tó ti mọ̀ tó wá tó lọ sọ́jọ́ bí àwọn èèyàn ti gbọ́ ń pa ìpè Barrister gbọ́dọ̀ sọ́jọ́ Barrister sọ́jọ́ bí wọ́n wá rí i pé Wasiu ṣàṣọjọ́ bí fún òpẹ́ ẹ̀ ló kú. irọ́ ṣẹ́rí kankan wà tí kò ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé ìtàn ni kò yé wọn. Ṣẹ́rí pé mo ti sọ fún yín síwájú lọ́lọ́run ṣe mọ̀ọ́mọ̀ plan Wasiu Ayinde sínú ayé Barrister nítorí wípé Barrister máa àṣìṣe tó ṣe yẹn ibi tó tún máa gbà ṣubú ọ̀gbẹ́ni tí tóun tì sínú ayé ẹ̀. Nígbà tí gbogbo rògbòdìyàn yẹn ṣẹlẹ̀ 1978 láàrin Barrister àti Ayinla Omowura. Ayinla Omowura ó ní misunderstanding pẹ̀lú manager báyìí. Lọ́lá oríṣiríṣi èèyàn ló wọ́n máa sọ kátikàti nípa ikú tó pa Àyìnlá nípa ẹ̀ wọ́n ní báyìí òun ló bá ó làgbò mọ́ lórí. Ṣé ká ló ń jẹun kájá ń jùrù? Ṣé kálayé bá dúró káyé ń wù? Á jìnà bíi bláàkì mẹ́fà sí i. Tó bá rí kó ń bínú. Àwọn òye òun ṣẹni tó ń bínú wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹnìkan tó máa gbèjà ní ilé. Ẹnìkan yẹn tó jẹ́ ara wọn bẹ̀. Ó ń bọ̀ láti jìkọ́. Ẹ̀jọ̀ nìkan ibi tó ti bọ̀ ẹ̀ wọ́n wá sọ fún wípé báyé ń wà níbi báyìí. Kí ló ń tẹ̀ bá ń wá fún pípé tó tóun gbé dẹ́sítà tóun gbé jù? Yorùbá fi ń ṣe máníjẹ̀ eléré ìlú báyìí gbé dẹ́sítà tí fún ẹ mọ́. Ló ń wá fún nígbà tó máa débẹ̀ ó wá bá pẹ̀lú girlfriend yẹ. Òun wá fẹ́ ṣiṣẹ́ bí tòótọ́ ọwọ́ táyà máa ti bọ àpò òrùka ẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ̀ ó kọ̀ ti bọ́wọ́ straight. Ìbínú wípé àkórí ẹyẹ mi ló ń bá ń sọ̀rọ̀ ìbára ìbẹ̀rẹ̀ kí ló wá fẹ́ ṣe fún mi. Ó ti gbàgbé òrùka yẹn tó ṣe dára ẹ̀ ní àyà nìyẹn. Ọ̀jẹ̀ tó mọ ẹ̀rọ ẹ̀ wọ́n ṣe nípa láyé lù rẹ̀. Pápẹ́ tó mọ ẹ̀rọ òrùka yẹn wà ń bẹ̀ wọ́n á tètè fún lẹ́rọ̀. Wọ́n ti tọ́ ní kálukú ti dá kò ní yẹ kò yẹ yí tàbí. Tí òkìkí yẹn wá kọ̀ wípé Àyìnlá ti kú. Ṣẹ́mẹ́tọ́ òkìkí pọ̀ wípé àwọn méjèèjì níjà ní 80s yẹn ní 78 to 80s òun àti Barrister. Bẹ́ẹ̀ni. Àyìnlá kọrin nígbà yẹn pé onífújì kan ń bọ̀ ní ìgboro tó bá yẹ kó o gbéraga ní Ìbàdàn àrùn ojúdẹ̀ kan ọ̀gbọ̀n lóhùn tó ń ṣe fújì ní ìgboro ó ń fọwọ́ yọ òkúta ń bọ̀. Òkúta yẹn dé bá Barrister tòótọ́ kì í ṣe no be lie for like 3 years kò sẹ́ni tó gbóhùn Barrister kò ní tí Àyìnlá ò tí ì kú òun lè ṣe testify Wasiu Ayinde ò tí ì kú ó sì lè testify for like 3 years kò sẹ́ni tó gbọ́ Barrister rárá. Record tó máa ṣe láti verify ara ẹ̀ òun ni eléyìí tó ṣe ní 1982 wípé tóun bá lọ́wọ́ nínú ikú Ayinla Omowura. Ṣé wàá mọ nǹkan tó wá kó bá ojú wípé
ṣẹ́gun ilé tí gbogbo wọn òkú dẹ̀ ti pọ̀ jù ní gbogbo ìgbà yẹn tó ń ṣe látòrí àwọn arúgbó lágbogbo wọn pátápátá kò tẹ́ tí òun ṣoògùn wọlé adáhùn ṣe wọlé oníṣègùn níbi tó ti ń sáré ọ̀pọ̀ kiri pé òun ògbógbó ògbọ́dọ̀ wọlẹ̀ bóyá wọ́n ti ṣe mágàrí kan lára mágàrí kan yẹn ó kọ́dún báyìí láti ṣe nǹkan kan ṣe pé lára mágàrí kan yẹn ló padà wá di àtàkì nínú ayé Àyìnlá tó fi òrùka lu apẹ́. Because òrùka yẹn kì í ṣe pé wọ́n tẹ̀tẹ̀ tẹ́kùn náà ti ṣe pa tó di 10 years tó mú kiri. Òfin ṣe mi sẹ́ẹ̀lú ẹ̀ rí ìlàgbọ̀dẹ̀ tí ń dédé yọ. Àyíká kò bọ́ síta deliberately pé mo fẹ́ pa Àyìnlá ó wá fẹnu bọ ìpè nínú rẹ́kọ̀dù tó ṣe yẹn. Dípò fẹ́ clarify ara wọn, ó bá bẹ̀rẹ̀ sí ní ṣépè ńláńláńláńláńláńlá. Ẹ bá gbogbo èdè tó ṣe yẹn pátápátá tó bá yẹ yẹn pé mẹ́wàá. Mẹ́jọ nínú èdè yẹn ló padà ṣẹ nínú ayé ẹ̀. Ó kún adé, òun tọ̀nà. Tọ́jú bá bímọ kó kú. Ẹ lọ wo èdè yẹn, ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí. Pé nítorí pé ó kásìkò kan náà fẹ́ pa ẹ̀mọ́ ẹ̀ nílẹ̀, ó fẹ́ fi adé dé èdè yẹn lórí fún ni Wasiu tẹ̀lé ṣe organize. Owó onítẹ̀ńṣọ́ ìpò wọn organize ẹ̀dẹ̀ fún tó kún. Ṣé ẹ ti rí ọmọ kìíní yẹn bó ṣe rìn wá? It's like a sequence of events. Honestly. Bẹ́ẹ̀ni tó bá lè ọ̀bá ilẹ̀ papọ̀, òun ò ní tẹ́lẹ̀ kó fẹ́ pa, òun kàn ní kó òun gbà kí ni mo lè ṣe padà fún bàbá yìí. Nítorí pé nígbà tí bàbá Wasiu ṣe bẹ́ẹ̀ de 50 years ní London tí Barrister wá bẹ̀. Barrister feel somehow rejected and he started somehow. He was somehow down. So òun ló ń tẹ̀ láti build the street yẹn padà. Ó wá fọrin kan. Ó wá sọ fún pé mi ò gba credit yẹn ní London. So yẹn ló fi wá wò pé kí lóun lè ṣe fún ẹ̀ka láti boost mọ́ra ẹ̀ padà. Wípé you are still on top. You are still at the top of the game. Ló fi ní kó òun ṣe birthday fún. Lẹ́ni ìwọ tó o ti mọ̀ pé wọ́n fúnra rẹ̀ o kì í pariwo. So kí ni wọ́n wá gba ọ̀fà birthday fún? Ṣètìlí bẹ́ẹ̀. Tó ní kálukú ló ti ní ikú tó máa pa tó ń tẹ̀lé lẹ́yìn. Kì í ṣe òun ló pa. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin Táyé Kọ́rẹ́ǹsì àti Pasuma kò yẹ kó di ọmọ tó máa dájà lẹ̀. Ṣé ní pé Táyé Kọ́rẹ́ǹsì tún padà sọ̀rọ̀ kan? Ó ní òun wà disappointed in the sense wípé ó yẹ kí Pasuma sọ pé ẹ fílẹ̀ ọmọ mi náà ni ó fà mọ́ra padà. Because ìwọ fúnra rẹ̀ ok irú Pasuma nísìn. Ṣé ní pé jàpá ń lọ láàrin òun àti Obesere lọ́wọ́lọ́wọ́? Bẹ́ẹ̀ni. Obesere dẹ̀ ń jà fún nǹkan wípé tí wọ́n tó jẹ́ èèyàn kò gbára ní kọjá. Níwájú Ọlọ́run àti èmi yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ni mo mú Pasuma lẹ́yìn nígbà wọ́n mú wá bá mi. Ó ní ọ̀rẹ́ mi kan wọ́n ń pè ní tẹ́límù bájú sí ìnàjọ́ra. Òun àti Àrùn ní Ọlátúnjí wọ́n mú Pasuma wáta ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó wípé wọ́n ti pọ́pùlà ní Mùṣín. Sọ àwọn fẹ́ jẹ́ kó wọ Sùúrùlérè. Wọ́n wá ní ká gba klọ́ọ̀bù fún mi. Láti ká láwọn olówó wá sí ìta ló mọ̀. Ẹ jẹ́ ká dé láì èmi á mú wá lọ́dọ̀ Obesere. A máa gba máìkì fún 1 hour ọ̀tún. Tó bá ṣeré yẹn láì sí oṣù kan táwọn èèyàn bá jẹ́jọ́ sí dáadáa bá ṣe ń gbọ́ ẹ̀. Ó ti tán àwádìí kan fún. Mo dẹ̀ wá Obesere lọlé mo dẹ̀ pé wá alàgbà mo lọ kọ́ ti fẹ́ mú fún ẹ. Ó ní bàbá ó ní kò sí rèé. Ó ní bàbá ti sọ bẹ́ẹ̀ ó ti lọ náà ni. Monday lòun ń ṣeré. Monday ìwọ Pasuma máa ní ìfẹ́ tó bá lé ṣàmìṣọ ẹ pé aago 3 lóru kò gbọ́dọ̀ débẹ̀. Gba máìkì kó play 2 hours or 1 hour kó máa bá ti tiẹ̀ lọ. Ó dẹ̀ ṣe tòótọ́ kò láì oṣù kan àtọ́kùn méjì. Láti bẹ̀ ó tún padà lọ wọ abẹ́ Wasiu Ayinde. Ó kúrò lábẹ́ Wasiu Ayinde. Wọn ò mú ẹ sílẹ̀ wọn ò dé ẹ mọ́lẹ̀ wọn ò tọ́jú ìdààmú ẹ lọ́wọ́. Ìwọ ló fi dà kúrò láti àwọn méjèèjì. Kí ló dé àwọn ṣe ókè jọ̀ọ́ná Wasiu Ayinde ṣàṣì ń fà mọ́ra. Kò ṣe tádànù. Tí ó pàṣẹ Táyé Kọ́rẹ́ǹsì sọ pé òun fẹ́ kúrò láti ètò tó yan ṣáà máa ń bímọ, ọmọ ṣáà máa ń dàgbà, tó máa ń tọ́jú bọ́, ó ti lóun fẹ́ bímọ sílẹ̀. Àánú ẹ̀ṣọ́ yẹn má jẹ́ kí gbogbo àwọn èèyàn bá yí dá sí. Ẹni pé nǹkan tí wọ́n sọ níbẹ̀rẹ̀, òun ni mo tún padà sọ yìí. Bẹ́ẹ̀ni. Àwọn fún ara wọn tó ọ̀bá ṣọ́ra wọn, máa paná òkú yẹn fún ara wọn.
irú àwọn sínú àkànní ẹ dàbí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kò ti ṣaláìsí sí Tajudeen Àṣàntì Ṣòlè. Àbáàtì ló lọ bá ṣẹ́mọ̀ ìyẹn àbáàtì ìyẹn òkèsè ó ń lo ọgbọ́n Ìbàdàn láti máa wọlé sí wọn lára láti máa dojú ìdàpọ̀ Wasiu Ayinde. Òun ló lọ bá ló lọ tírígà ló fi ń ga ọkọ rẹ̀ fún òṣèlú síta lórí afẹ́fẹ́ ni. Mo ń láti pè Tájù kí ni gọ́ọ̀mẹ̀ kí ni ìṣòro ẹ̀yìn yìí tù ẹ̀ lọ lọ́jọ́ orí. Wọ́n á fọ ẹ̀ṣẹ̀ ẹyọ kan fún mi tí Wasiu ṣe tó fi tógun dọ̀dọ̀. Ikú ẹyọ kan ṣoṣo tí Wasiu ní tí gbogbo ènìyàn sọ ń pa ẹ̀ òun ni pé Wasiu ò ní rẹ̀spẹ́ẹ̀tì fún yàn. Kì máa fẹ́ kò ní rẹ̀spẹ́ẹ̀tì nípa ẹni tó jù ú lọ. Òun ò fẹ́ pé àwọn èèyàn tó jù ú lọ ní bọ̀dá bẹ̀ kò fẹ́ kéèyàn rí disrespect òun. That's the problem. Irú nífẹ̀ẹ́ wo Ṣẹ́gun Adéwálé pẹ̀lú Ṣínà Peters orúkọ ló ń pera wọn. Now, Wasiu máa fẹ́ pé Friday Àjàwó lórúkọ nítorí pé Ṣínà pẹ̀lú ẹ̀ pé àwọn lórúkọ. Ìyẹn máa ń kí fún ni. Tó o bá lágídí, tó bá rí ẹ, ó jẹ́ 75 years irú àwọn bàbá òbí rẹ̀ tó bá tí Wasiu tó máa ti ìwọ náà ló máa lò fún ẹ. Àti tó bá jẹ́ alágídí èèyàn. Tó bá tẹ̀sí kò ní lágídí tó o bá fún kó máa calm down. Wasiu bá dákẹ́ tó bá lóun ò ṣe rẹ́kọ̀dù mọ́ àbí kò ṣe kò kọrin mọ́ for like 10 years. Ẹ sọ fún mi èyí tó fẹ́ gbé ní Fuji dé nínú gbogbo. Kíkú máa bá o adéke kankan máa ṣe kókò owó fòkè awuyewuye ojú ẹ̀kọ́ jù wọ́n fẹ́ dákẹ́ fúngbà díẹ̀. Fuji náà máa dákẹ́ pẹ̀lú ẹ̀. Ẹ lọ́wọ́ gbogbo wọn náà ẹ máa gbọ́ wọn káàkiri wọ́n ṣe láwọn fi ń kọrin àwọn jẹ́ eléré ńlá tó bá ń kọrin náà bí ìgbà tó jẹ́ pé eléré kékeré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ládùúgbò tí gbogbo ẹ máa rí rádùúgbò náà ni. Kí ni sẹ́yìn ṣe àtọ́ fi ń mọ eléré ńlá nìyẹn? Kò jù bẹ́ẹ̀ lọ. Apostle Israel Aláṣẹ lórúkọ mi, Mayor. Ẹ ṣé gan bàbá. Ikú mẹ́rin láyé ni ọ́, ikú mẹ́rin ni ṣúgà